ojú aláìní ìyá mọ̀rí nǹkan. níbi òkú ìyá rẹ̀ Ganiyu mọ̀rúfù àkànní ẹlẹ́rọ ó sunkún kíkorò nígbà tí wọ́n sin ìyá rẹ̀. wọn ò ríbi tí àgbàlagbà ọkùnrin ti ń sunkún báyìí rí, ń sunkún kíkankíkan ní ń wa ẹ̀mí ẹkún mú láwọn èèyàn ń rẹ̀ pé ó ti tó bàbá yìí, ẹkún yìí ọ̀dà nǹkan kan, bẹ́ẹ̀ ló ń sọ pé ṣé ìyá mi ti lọ náà nu. àwọn àáfàá ni wọ́n ti ibi wọ́n ti sin ìyá òun bọ̀ yìí, ọlọ́run wọn ṣàánú. gbogbo àwọn aláàjì wọn ní ó ti tó mọ̀rúfù ó tó ọ̀dà ìyá padà mọ́. lóòótọ́ òun ó ṣe bí ìyá kò lè dàbí ìyá ẹni, òun ló mọ èyí tí ìyá rẹ̀ ṣe lórí rẹ̀, ipa tó kó, bóyá àgbà tí ìyá yẹ ọmọ gbádùn òun ni ìyá ìlú abẹ́rẹ́ ọlọ́run wọn ṣàánú, ọlọ́run wọn tẹ ìyá sí afẹ́fẹ́ rẹ̀. ojú aláìní ìyá mọ̀rí nǹkan, ẹni tí ó wojú mi ò rí, ohun ojú mi rí lẹ́yìn ìyá mi mọ̀ kọjá sísọ kásá. nǹkan bẹ̀ lẹ́yìn ikú mọ̀mọ́, nǹkan bẹ̀ lẹ́yìn ikú mọ̀mọ́, nǹkan bẹ̀ lẹ́yìn ikú ìyá. tọmọ bá ń dààmú tí ò rọ́nà lọ, tọmọ bá ń ṣẹ̀sín tí ò rọ́nà lọ, àwọ̀ náà lè lọ bá mọ̀mọ́. a ní wa ìyá àwọn tí mo rí. gbogbo ẹni tí ó bá níyà láyé ẹ kí o, ẹ gbàgbé pé ó ní bàbá gidi, ọjọ́ tí ọmọ dá sunkún lọ́pọ̀ jù, torí yóò ní ìdíyà oúnjọ kan tí ò ní rẹ́lòmíì fi díbẹ̀. àwọn ẹkún 30 seconds. You can see what is going on. aráyé ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ yọ̀ǹdù lọ pariwo pé kátà Ife lẹ́yìn ìgbà tí ó sọ orin rẹ̀ Oyinmọ tó sọ di ti ara rẹ̀ pé ó ti rè é mọ́ pàfọ́ọ̀mù orin ọ̀hún ní agbo ní ṣó láìpẹ́ òun dání pé sóye ó rí bẹ́ẹ̀ ńlá àwọn èèyàn sọ pé ṣe bí wọ́n lọ sọ́njò ní tòní òun ò rí ìpù rẹ̀ kí á ló dé tó yóò ń padà lẹ́ni tó ń sọ pé ọgbọ̀n orin mọ́ ọ lọ́wọ́ ó ṣe báyìí ó ṣe tọ̀hún. àwọn èèyàn ti ní pé irọ́ lélẹ̀ pé publicity òun ni wọ́n ń wá fún orin ọ̀hún, ọlọ́run ṣàánú. ẹgbọ́n tí Yongidu ń tọ́ sọ. You can see what is going on. Come and check on this thing. I'm the one that have song go. I'm the one that sing song go. I'm the one that God give the plans. God give me the gift. See now they rip me. Someone I've becoming the owner of my song now. You can see. You know the battle that I faced on this song. DTL also come to gain the song from me. See now, see. Kata have used all brain, the industry brain, to collect my song now. You can see. Kata is going show with the song only. Kata is not an artist, so he's a comedian. He's a comedian. He don't want everybody to help me. People will be helping me. Kata will be saying that he's the one that is helping me. And I don't. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyún Bọ́lá Ahmed Tinubu rèé pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ ẹ̀rọ àwọn gómìnà níbẹ̀ tí ń ṣe umura lẹ́yìn ìgbà tí ó ṣe ìpàdé pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Saudi àti ilẹ̀ adúláwọ̀ níbi tí wọ́n ti ṣe ìpàdé láti jẹ́ kí ọrọ̀ ajé kí ó ṣe gúnmọ́, kí ìbáṣepọ̀ tó gúnmọ́ kó wà láàrin orílẹ̀-èdè Saudi àti orílẹ̀-èdè Nàìjíríà, ìyún Saudi African Summit. lẹ́yìn ìgbà tí Tinubu ṣe ìpàdé ọ̀hún tán ló ní ẹ jẹ́ á fi ẹsẹ̀ kan ká fi ṣe umura níbẹ̀. lára àwọn ẹni tí ó tẹ̀lé láti rí àwọn abẹ́sìnkáwọ́ àtàwọn gómìnà kọ̀ọ̀kan. gómìnà tí ó wà lára àwọn ikọ̀ ọ̀hún ó ní gómìnà ìpínlẹ̀ Niger ìyún Muhammadu Umaru Bago, àrí gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada àti gómìnà ìpínlẹ̀ Bauchi ìyún Bala Mohammed. kọ́lọ́run àgbà lẹ́sìn fún wọn, àtúngbà ládùúrà pé gbogbo ìpàdé wọn bá lọ Ọlọ́run jẹ́ kí ó so èso rẹ̀.
lábala bẹ́ẹ̀ a mọ̀ mú ìròyìn láti ìpínlẹ̀ Imo. Gómìnà Hope Uzodinma àti ìyàwó rẹ̀ rèé tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ nígbà tí ó wọlé election ìyún re-election ìbò wọn di láìpẹ́ dábàá nígbàgbé àwọn ìbò wáyé láwọn ìpínlẹ̀ bíi Kogi, Imo táwọn èèyàn sì ń wo pé ta ni ó wọlé. APC ló wọlé ní Kogi, òun náà ló tún wọlé ní Imo State. Hope rèé inú rẹ̀ ń dùn, ayọ̀ rẹ̀ kún. Èsì ìbò ọ̀hún rèé là ń wò yìí. Hope Uzodinma àti APC ó ní 540,308. Kíní ló tẹ̀lé PDP Anyanwu ó ní 71,503. Achonu ọmọ Labour olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ Labour òun náà ní 64,081. ọ̀nà wọn jìn síra wọn ọ̀làgbà. Gómìnà ọ̀nà wọn sí àsíá ni Aki Abayo Ọlọ́run jẹ́ kí ó sì àṣeyọrí. Ìròyìn ń tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n ní ibi ẹlẹ́kún ti ń sunkún aláyọ̀ yọmọyọ̀ bí Hope ṣe ń dunnú ní Dino ń banújẹ́. Dino Melaye rèé ó pè fún ìfagilé ìbò èsì ìbò tí wọ́n dì ní àná òde òní àbí ìjẹta ní ìpínlẹ̀ Kogi pé ìbò ọ̀hún jàgídíjàgan pọ̀ ń bẹ́ẹ̀ pé mọ̀kàrúrù ìbò ó sì pọ̀ gan. Ó bú àjọ INEC àjọ elétò ìdìbò pé wọ́n sojú ṣáájú ibi tí ó yẹ kí tí wọn ò ti dìbò wọ́n ní rìsọ́ọ̀tì wà ń bẹ̀. Bá nígbàgbé 46,000 péré òní Dino ní ọ̀làgbà. Conduct of the elections yesterday and outrightly call for the total cancellation of the election because that was not an election. It is shameful that the unhealthy INEC refused to realize, ameliorate, or palliate the problems they created in the last presidential and governorship elections. Yesterday, in 5 local governments of the Central Senatorial District in Kogi State, there was no election in any. Surprisingly, accreditation was done manually. The beavers was not used. Prepared result sheets manifested even before accreditation took place. The evidence is all over the media. So INEC, as a matter of urgency, must cancel the election. Many areas where I won, after counting, my agents were told that there are no available result sheets to enter the results. And we have evidence to back up this assertion. As I speak to you, it is shameful that this is what our democracy have descended to. INEC have manifested more than ever before that they cannot be trusted, they are biased, they are compromised, and they cannot be a neutral umpire. Ọ̀rọ̀ lẹ́gbọ̀n lẹ́nu Dino Melaye olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Kogi lábẹ́ àsíá ẹgbẹ́ People's Democratic Party. Wọ́n sún mi mi ò ríro. Alágbára ọ̀gá yellow fever kan tí wọ́n ń da tráfíkì ni wọ́n rí tẹ́nìkan tó ṣe fídíò wọn pé ìrònú odori àgbàkò ọlọ́mọ tí bàbá ìró wọ́n ní ọ̀làgbà
wọ́n gbé pọ́nkó wọn àbí kóńdó wọ́n gbé lẹ̀. Agbègbè abúlé ẹ̀gbá iléèwé ni wọ́n ti rí wọn, kọ́lọ́run wọn ṣàánú. Oríṣiríṣi òsẹ́ni tí ọba Nàìjíríà bá gbogbo ẹ̀ lọ bá gbogbo wa bí ìkúnlẹ̀ bá rọ̀, kọ́lọ́run wọn ṣàánú wa. Ní jù báyìí lọ lórí ìròyìn wa láti Yorubareports lónìí. Ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹni tá a fún jẹ náà ẹ kú àìbínú. Ẹ mọ́ gbàgbé láti mọ fọ́lọ̀ wa ní Yorubareports. Èèyàn ni lórí YouTube níbi tí a ti máa ń gbé oríṣiríṣi ìròyìn tí ń lọ láwùjọ wa. Ẹ ra wá Yorubareports, ẹ search fún lórí YouTube, ẹ subscribe, ibẹ̀ la máa ń post àwọn ìròyìn míì tá a bá post síbí, ibẹ̀ la máa ń post ẹ̀ sí. Ẹ ṣeun ẹ kú ìwòran, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa náà ò ní ya. Ẹ̀yin ni a mọ̀ bá, àwa náà láà sì mọ̀ wá. Yorubareports náà ní lẹ́ẹ̀kan sí ẹlẹ́bẹ̀ wọn.